So we will get there. It's just a matter of dedication and time. Ẹ ṣé gan ni ìyàwó Elizabeth, mo kí mọ̀mísí mi náà. Mo ti lọ sí Nigerian High Commission náà láàárọ̀ yìí. Mo ti lọ ṣe small report níbẹ̀. So gbogbo eléyìí là ń sọ fáwọn èèyàn wa. Eléyìí àbáni kankan jà. It's just passing the message to the people. A fẹ́ gba country. Àní báwọn tó kù ṣe. A fẹ́ gba orílẹ̀-èdè tiwa. Àní báwọn tó kù ṣe. Gbogbo wa náà lájọ máa bára wa ṣe. Tolúkálukú máa gbégbé ayé tó dáa. Mùsùlùmí máa gbé nínú ẹ̀. Kristẹni, oníṣẹ̀ṣe, àtẹni tó fẹ́ gbà nǹkan kan gbọ́. Gbogbo wa náà la máa láǹfààní láti gbé ní orílẹ̀-èdè tá à ń sọ yìí. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà, ẹ má jẹ́ kí wọ́n sọ fún wa pé kò possible. Ó possible. Ó wà very, very possible. And we need to do it now before it is too late. So, fún àǹfààní àwọn tí wọ́n ní